ṣe àgbẹ̀ yìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé nu ilé dùn sí Sunday Igboho láyéláyé because Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń fọkàn pé kán pa àwọn èèyàn kán pa Yorùbá tó pọ̀ gidi kóun lè fi ní owó ń tòun ni kán lè fi gbé contract fóun kóun náà máa gba bílíọ̀n lọ́dọ̀ federal government nǹkan tó fẹ́ nìyẹn Sunday Igboho ìyẹn ló problem yẹn ló yẹ kó escalate kóun lè fi rírun kan bẹ́ẹ̀ Sunday Igboho kàn lọ stop wọn lẹ́ẹ̀kan for his own Sunday Igboho tiẹ̀ ṣe ń tiẹ̀ pé òun nífẹ̀ẹ́ tribe òun ló fi ṣe but Gani Adams òun inú ẹ̀ ń dùn bí wàhálà ṣe ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìdùnnú Gani Adams nítorí nǹkan tó lè sọ di olówó nìyẹn. ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káàárọ̀ everywhere all over the world gbogbo àwọn ọmọ Yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀ generally you understand kàn ní láti explain one or two things bí mo ṣe rí sí you understand. I don't have any evidence for anything, but bí mo ṣe fún observation mi fún èèyàn tó like tribe rẹ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa àwọn méjì Sunday Igboho pẹ̀lú Gani Adams but before that time mo kàn ṣe fídíò kan mi sọ fún yín pé pẹ̀lú àwọn insecurity tó ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú àwọn Fúlàní ẹ̀sìn pé kò sí nǹkan kan tí Bọ́lá Ahmed Tinubu 700 máa ṣe sí àwọn insurgents àwọn Fúlàní ẹ̀sìn yẹn Bọ́lá Ahmed Tinubu kò lè prosecute ẹyọ kan báyìí lára wọn kò lè ní kán lọ pa èèyàn kan lára wọn Fúlàní ẹ̀sìn ẹni tó bá pa wọ́n gan-an máa tún arrest ẹ̀ ni wọ́n máa jail ẹ̀ because agent àwọn amúnisìn ni wọ́n àwọn amúnisìn kẹ̀dẹ̀rẹ́ àwọn ló ṣe ń control Nàìjíríà akàn láàrin yan president ní gbogbo president tá à ń yan wọ̀nyẹn àwọn fúnra wọn ni wọ́n agree sí pé ok ẹni máa ṣe president báyìí tó wá jẹ́ pé èèyàn tí ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọn ní jẹ́ ká dìbò fún wọn gan àwọn tó wà ń bẹ wọ́n máa ṣe wọ́n máa bọ́ ṣe máa ṣe tó máa da gbogbo ẹ̀rù jẹ́ pé àwọn olórí burúkú tó yé ó jẹ́ pé àwọn wọ́n máa ń gbọ́ nǹkan òkè ìlú òyìnbó àwọn òyìnbó ló máa ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà so kò sí nǹkan tí president lè ṣe sí nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí wọ́n fẹ́ gba ilẹ̀ Nàìjíríà àwọn ibi tí wọ́n ti rí pé mineral resources wà wọ́n máa fẹ́ gba bẹ̀ àwọn Israel yín tán colonize wa àwọn Europe Israel yóò ṣe ìjagun tán wọn lówó lọ́wọ́ wọn ní anything so wọ́n ní láti lọ jalè dáadáa wọ́n ń bọ̀ láfíríkà president wọ́n ti sọ pé wọ́n ń bọ̀ láfíríkà wọ́n fẹ́ wá help yín wọ́n fẹ́ wá jalè so wọ́n ló jẹ́ kí àwọn agent wọn dẹ̀ ní àwọn Boko Haram tẹ̀ rí wọ̀nyẹn Fúlàní ẹ̀sìn yẹn àwọn tó máa ń tì sí wa nìyẹn pé ẹ lọ máa pa wọ́n kí wàhálà ṣẹlẹ̀ tí wàhálà bá ti ṣẹlẹ̀ ìgbà yẹn náà máa ráyè wọlé sí wàhálà tó máa jí bò wọn tán fẹ́ jí so kò ń ṣe pé nǹkan tí Bọ́lá Ahmed Tinubu tí ó mọ̀ sí ó mọ̀ kò sí nǹkan tó lè ṣe sí kò lè stop wọn because tó bá stop wọn máa yọ kúrò president lọ́la kò sí nǹkan tí ò ní ṣẹlẹ̀ wọ́n máa lo àwọn ọmọ Igbo gbogbo àwọn tó bá ti hate ẹ̀ wọ́n á lò wọ́n bó jẹ́ Igbo ló wà ń bẹ̀ tó mọ̀ pa Hausa hate Igbo wọ́n á lo Hausa láti pé kán gbógun ti ẹni yẹn kán lè kúrò ń bẹ̀ so àwọn irú Tinubu yẹn wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ gbà kan lé wọn kúrò ń bẹ̀ so nǹkan tán tí àwọn ẹ̀ ní lókè lọ́run tó bá ti sọ òun náà máa ṣe ẹ̀ kàn máa sunkún ẹ̀ máa ké náà nínú Tinubu náà ò dùn sí bọ̀ tí èèyàn tó fẹ́ tó bára ẹ̀ nìyẹn kò lè sọ no fún wọn because gbogbo ẹkùn ẹ̀ wà lọ́wọ́ wọn àwọn èèyàn tó lè sọ no fún wọn ni àwọn Julius Malema tó wà ní South Africa àbí Ibrahim Traore tó wà ní Burkina Faso yẹn àwọn ló lè ṣe no sí wọn èèyàn kan bẹ́ẹ̀ náà Nàìjíríà tó bá di president lẹ́ni tó lè ṣe no sí wọn pé láéláé tí ò ní gbà kan tó bá ń sọ fún tó máa ṣe fẹ́ inú Nàìjíríà ò ní ọmọ ẹlẹ́ṣọ̀ rẹ̀ gbogbo àwọn ọ̀gá sójà wa tó dẹ̀ ń kó lọ sílùú òyìnbó wọ́n lóyà sí àwọn ìlú òyìnbó wọn lóyà sí Nàìjíríà so kò sí àwọn tó kàn wọ́n gbogbo wọ́n pa àwọn èèyàn wọ́n kàn ń lo àwọn ọmọ ogun àwọn ọmọ kéékèèké sójà wọn yẹn nǹkan tó bá ti ní kàn ṣe náà máa ṣe gbogbo ọ̀gá wọn pátá wọn lóyà sí Nàìjíríà àwọn Boko Haram yẹn ni wọ́n ń protect wọn lè pa wọ́n so kẹ́ ọkọ ọmọ yẹn náà kẹ́ mọ̀ pé Tinubu ò lè help yín ẹ understand àti wọ́ ó di ìgbà tá a bá lè sọmọ kọ́rẹ́ ìta gbé èèyàn bí ọmọ ẹlẹ́ṣọ̀ rẹ̀ sí president nìkan tó máa lè wojú wọn pé àwọn Fúlàní wọn ò fẹ́ wọn nílùú ọ̀hún tán dẹ̀ máa lé ogun àwọn sójà wọn lè lé ogun àwọn Fúlàní yẹn lọ pátápátá bọ̀ wọn lè lé wọn tí ammunition wọn bá tán gan Tinubu gbọ́dọ̀ lọ sọ fáwọn wọn gbọ́dọ̀ lọ fún wọn lé ammunition tó máa lò láti máa fi pa àwọn sójà àwọn ọmọ yín tó wà ní iṣẹ́ sójà wọ́n dẹ̀ máa lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí because Israel ń sìn gbogbo nǹkan wọn ti serious gidi wọ́n ní ìdòwò serious wọ́n dẹ̀ ní ìdí mineral resources tó wà Nàìjíríà ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn so nípa àwọn ọ̀gá méjì understand clash of interest clash of interest iṣẹ́ rí Sunday Igboho jẹ́ ọ̀ tó nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gan gidigidi èmi náà nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gidigidi àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tán nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gidigidi jẹ́ pé wọn ò dẹ̀ ní dákẹ́ tán bá rí nǹkan tó fẹ́ dàbí ó fẹ́ ta Yorùbá lábùkù àbúrò máa pa ọmọ Yorùbá wọn ní fẹ́ dákẹ́ Sunday Igboho is somebody like that tó jẹ́ pé ọ̀rẹ́ láti lọ sí gbogbo ọ̀nà láti náwó ara ẹ̀ risk kó lo ẹ̀mí ara ẹ̀ láti lọ gbèjà Yorùbá already láti ṣe yẹn I understand that is his own stand
naturally bí Ọlọ́run ṣe dá nìyẹn. But ṣe rí Gani Adams, understand? Gani Adams ó ti sọ from day one. Nǹkan tí mo sọ yìí, àwọn nǹkan tó sọ tí mo ti rí nínú interview wọn tán ti ń sọ bọ́n ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mo kó papọ̀ tí mo fi observe o, understand? Àtàwọn òun ni mo fi get àwọn nǹkan tí mo ń sọ yìí. Mo ṣe pé bóyá mo ní any evidence anyway, àwọn nǹkan táwọn fúnra wọn fẹnu ara wọn sọ bọ́n ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú contenance wọn, bọ́n ṣe bí èèyàn ṣe lè rí wọn pé èèyàn lè máa parọ́ ń gbà mí ìbọn wàá mọ̀ pé nínú ara ẹ̀ wàá ti mọ̀ lójú ẹ̀ pé rọ́ ló ń pa, pé tó bá lóun fẹ́ lọ bí wàá ti mọ̀ pé sí ló ń lọ òun parọ́. So content ní bí contenance bí wọ́n ṣe rí wọn wàá ti mọ nǹkan tó fẹ́ ṣe àtẹlẹ́ tó ń sọ. Understand? Ṣẹ́rí Gani Adams, understand? Ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land torí pé ó believe pé tóun bá ti débẹ̀ pé òun máa rí owó. Number one, ó ti kọ́kọ́ sọ ní interview kan lóun believe wọ́n máa fún òun ní oil block. Understand? Láyé àtijọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó lágbára gidi, kò sí àwọn ló wà in charge military ìlú, àwọn tó máa ṣèlú. Ṣùgbọ́n sìn báyìí military ti wà, Ààrẹ Ọ̀nà Kakanfò agbára wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀. Understand? Ìbọn irú situation báyìí tí military ò fẹ́ wúlò báyìí ló yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó jáde láti lọ gbìjà àwọn ọmọ ìlú ẹ̀, but kò lè jáde because mission Gani Adams láti di Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń ṣe nǹkan tí ẹ̀yin ń rò. Mission ẹ̀ ni wípé ó rí àwọn tampolo, àwọn ìyàwó àmẹ́sí bọ́n ṣe ń gbé bílíọ̀n fún wọn wọ̀nyẹn. Gani Adams believe pé wọ́n máa gbé bílíọ̀n fóun náà kóun náà fojú tó pipeline tó wà ní Yorùbá àbí àwọn security Yorùbá, nǹkan tó rò nìyẹn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. The only area tó lè fi rí bẹ́ẹ̀ fún àdéhùn ìdíje ni pé tí wàhálà bá ṣẹlẹ̀ Yorùbá land, kí wàhálà ṣẹlẹ̀ gan-an, táwọn sọ pé okay táwọn fẹ́ gbé agbára fún tó máa help ilẹ̀ Yorùbá land, ó wàá jáde pọ̀ ní Sunday Igboho, wọ́n lè máa fún lófò náà níbi 4 billion. Ìgbà yẹn kò ní sí ọba nǹkan tó máa jọ́ lójú wọn máa fọ etí ọba ṣeré ni ordinarily kò yẹ kó máa bá àwọn ọba jókòó because you are just like chief of àwọn tó ń dáàbò bò ìlú. Understand? Ìwọ pẹ̀lú àwọn ọba ẹ̀jọ́ same category. Mi mọ reason tí o fi máa at times always very proud. Understand? Nǹkan tó rò nìyẹn. But ìgbà tó dẹ̀ rí bẹ́ẹ̀ ń sìn, gbogbo àdúrà ẹ̀ ní pé báwọn Fúlàní ṣe ń wá sílẹ̀ Yorùbá yẹn, ó ń gbàdúrà, mo ṣú ọ̀pọ̀ lè máa fún wọn lówó kan máa wá gan. Ó fẹ́ kí wàhálà yẹn ṣẹlẹ̀ gidi kan pa àwọn èèyàn tó máa pọ̀ gan so that a lè attract attention international community. Bó ṣe ṣẹlẹ̀ ní Niger Delta tán pa àwọn èèyàn tán kidnap àwọn èèyàn tán fi lọ fọ́ọ̀mù àwọn tọ̀mpólò tán gbó fún wọn yẹn, so that the same thing náà máa ṣẹlẹ̀. So gbà tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn, nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ tán pa àwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣi, ṣẹ́ni pé kò dá sí kò dáhùn rárá because inú ẹ̀ ń dùn ńgbà yẹn pé táìmù ti fẹ́ tó tí kíní máa bọ́ sí, táìmù ti máa tó tí kíní máa bọ́ sí. Sunday Igboho kàn jáde ní gbàgà, ó kàn lọ stop ẹ̀ ni. Ẹni pé èèyàn burúkú ayé àti ọ̀run ni Sunday Igboho, èèyàn burúkú gidi. Ó lọ kọ́ọ̀tì díìmù Ààrẹ Ọ̀nà Kakanfò lójijì. Ṣé àìpẹ́ yìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé inú yín lè dùn sí Sunday Igboho láyéláyé because Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń fọkàn pé kán pa àwọn èèyàn, kán pa Yorùbá tó pọ̀ gidi kóun lè fi ní owó ń tòun ni, kán lè fi gbé contract fóun kóun náà máa gba bílíọ̀n lọ́dọ̀ federal government. Nǹkan tó fẹ́ nìyẹn. Sunday Igboho ìyẹn ló problem yẹn ló yẹ kó escalate kóun lè fi rí nǹkan bẹ́ẹ̀. Sunday Igboho kàn lọ stop wọn lẹ́ẹ̀kan for his own. Sunday Igboho tiẹ̀ ṣe ń tiẹ̀ pé òun nífẹ̀ẹ́ tribe òun ló fi ṣe, but Gani Adams òun inú ẹ̀ ń dùn bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá, ìdùnnú Gani Adams nítorí nǹkan tó lè sọ di olówó nìyẹn. Understand? Kì í ṣe àwọn owó kéékèèké tí gọ́ọ̀nà máa fún 10 million 20 million wọ̀nyẹn, kò owó tó wá dé di Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ yẹn, bílíọ̀n ló wá dé di Ààrẹ Ọ̀nà Kakanfò kan gbé contract security fún. So kò sí ọjọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó lè láìkì Olóyè Sunday Igboho láyéláyé. Kò sí nǹkan tí òde máa ṣe láti pé kó lè fi discredit Sunday Igboho because inú ara ẹ̀ ó mọ̀ lé ní pé tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ní Yorùbá land tó bá ní who is the leader tó máa jẹ́ bí ọ̀gá ogun, kò sí èèyàn tó máa dárúkọ Gani Adams. Ó mọ̀ pé Sunday Igboho gbogbo èèyàn máa sọ, so ìyẹn ti wà lọ́kàn ẹ̀ tipẹ́ gan gidi tó jẹ́ headache. Sunday Igboho is like pain in Gani Adams' life. You understand? So bí observation tèmi ṣe rí nìyẹn. Kò dẹ̀ sí ọjọ́ tó lè like Sunday Igboho láyé kò lè like as long as Sunday Igboho bá lè wá jọ yẹn gbókè bá ṣe second in command ẹja ìdálẹ̀ Yorùbá rúkọ lè gbé contract fún wa, that's only tó lè fi like Sunday Igboho. Apart from that, Sunday Igboho kò lè like wọn lè because that's clash of interest.